a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba àmín. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lífẹ́lí online tv lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì ogúnjọ́ nínú oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kó tó di pé ẹ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká sí omi tútù mu à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lífẹ́lí ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìṣẹ̀lẹ̀ jàǹbá èyí tó wáyé ní ọjọ́rú nílùú Ìbàdàn nínú ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí, níbi tí àwọn ọmọ léńjeléńje tí wọ́n ti jọ́lọ́wọ́n bá nípè látàrí àtẹ̀pá àtẹ̀mọ́lẹ̀ eléyìí tó wáyé níbi ogunlọ́gọ̀ àwọn èrò èyí tí wọ́n pè láti wá gba ìbọn ọdún, ètò kan tí wọ́n gbé kalẹ̀ eléyìí tí kìí ṣe ti ìjọba. Níbẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ti kú. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ báyìí láti taná sínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n mọ òkodoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó kẹsẹ̀ járí sí o. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òbí alágbàtọ́ àwọn tí wọ́n pàdánù ọmọ wọn bá wọn kẹ́dùn, tó gbà á ládùúrà wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ mọ́ àti wípé wọ́n fẹ́ mọ pàtó òkodoro ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ti gbé ìgbésẹ̀ báyìí lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọjọ́ 19 nínú oṣù kejìlá ọdún yìí láti rí dájú wípé gbogbo àwọn tí wọ́n wà nídìí ètò náà wọ́n pè wọ́n láti fi ọwọ́ òfin mú ọ̀kan wá ṣàlàyé ohun tán rí lọ́bẹ̀ tán fi wà rọwọ́ o. Ètò ọ̀hún èyí tí wọ́n ní ìyàwó ọba orí adé Ọọ̀ni Ilé Ifẹ̀ tẹ́lẹ̀ rí ìránṣẹ́ Ọlọ́run Naomi Sílẹ̀kùnọlá èyí tó gbé ètò náà kalẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ gbajúgbajà ògbóǹtarìgì ògbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ Ìbàdàn Oríyọmí Hamzat ni wọ́n ní àwọn méjèèjì wọ̀nyí lẹ́ni àkọ́kọ́ afurasí èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti mú wọn báyìí pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga Islamic High School tó wà ní Báṣọ̀run eléyìí tí wọ́n ti fi ọwọ́ òfin mú òun náà lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Ìbàdàn ní àwọn ọmọ tó ti jọ́lọ́wọ́n bá nípè báyìí orúkọ wọn ló ti lékan sí o, èyí tó ti di bíi 45 àwọn ọmọ èyí tó ti jọ́lọ́wọ́n bá nípè nígbà tí àwọn bíi 6 tí wọ́n ń bẹ nílé ìwòsàn fún ìtọ́jú. Báyìí wọ́n ní àwọn òbí èyí tí ọmọ wọn tí wọ́n dolóògbé sílé ìwòsàn ni wọ́n ti ní kí ìjọba fún wọn láàyè láti gbé òkú ọmọ àwọn lọ sìn wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Bẹ́ẹ̀ náà níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ẹnu alukoro wọn èyí tó kó gbogbo èèyàn ọ̀hún jọ fún àwọn oníròyìn eyín Adéwálé Ọ̀ṣífẹ́sọ̀ èyí tó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde náà sọ wípé yàtọ̀ sí olórí tó jẹ́ aya Ọọ̀ni Ilé Ifẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún Naomi àti Oríyọmí Hamzat tó fi mọ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga èyí tí wọ́n lò tí wọ́n ti fi ọwọ́ òfin mú, ó ní wọ́n tuntun mú àwọn èèyàn díẹ̀díẹ̀ sí báyìí èyí tí wọ́n fi orúkọ wọn léde. Lára wọn láti rí Genesis Christopher Tanimowo Marufu àti Aníṣọ́lájà Ọlábọ̀dé tó fi mọ́ Ìdòwú Ibrahim. Bákan náà Abíọ́lá Olúwatìmílẹ́yìn eléyìí tó jẹ́ pé ọjọ́ orí àwọn èèyàn wọ̀nyí wà ní 25 sí 52. Lákòótán wọ́n ní ààrẹ orílẹ̀-èdè yìí ní láìpẹ́ láì jìnnà òun fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún tó jáde sí. Lórí ọ̀wọ́n gógó owó eléyìí tó tutù di mí eṣú láwùjọ èyí tí wọ́n fi owó gba owó jáde ní gọbọyí báyìí lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún èyí tó wà ní òde báyìí, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ni wọ́n ti ké gbàjarè síta pẹ̀lú bí wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ilé ìfowópamọ́ àgbàlẹ̀ yìí CBN láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá torí wípé òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ni wọ́n ti ké gbàjarè síta pẹ̀lú bí wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ilé ìfowópamọ́ àgbàlẹ̀ yìí CBN láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá torí wípé ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń là kọjá lásìkò tá a wà yìí ó kọjá àfẹnusọ. Yàtọ̀ sí ọ̀wọ́n gógó oúnjẹ epo, wọ́n ní yóò tún jẹ́ ìṣòro láti gba owó tí ènìyàn ṣiṣẹ́ rẹ̀ tó sì fi pamọ́ sílé ìfowópamọ́ jáde
wípé kò yẹ kí irúfẹ́ nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè tí wọ́n sì ní òfin. Wọ́n wá ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu àti ọ̀gá àgbà ilé ìfowópamọ́ Erinlónìbó orílẹ̀-èdè wa wípé ní pápápá bí ọwọ́ ò ṣe gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké tí omi gbígbóná ò ṣe gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ní kí wọ́n tètè wá ọ̀nà àbáyọ kí àwọn ọmọ ilẹ̀ yìí lè máa rí owó wọn gbà lóòrèkóòrè ní ìgbà tí wọ́n bá ti dé ilé ìfowópamọ́ àbí àwọn àyè tí wọ́n ti ń gba owó jáde. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Comrade Ajaero àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ náà nínú ìpàdé kan tí wọ́n ṣe nílùú Òwèrì nínú ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí wọ́n padà tarí rẹ̀ jáde lólúlé iṣẹ́ ẹgbẹ́ náà nílùú Àbújá o. Níbẹ̀ ni ló ti gbé jáde ẹni tó jẹ́ akọ̀wé àgbàlùkòrò ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Emmanuel Ugbuaja èyí tó sọ wípé ní báyìí àwọn sọ jáde wọ́n sì rọ ààrẹ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí àwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n yé máa la ìnira bọ́ sínú ìnira kọjá mọ́ wípé kí ni àǹfààní ìjọba àwarawa eléyìí tó kọ̀ láti so dídùn ẹ̀sùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe ìkorò eléyìí tó ń fún wọn. Wọ́n ní ọ̀rọ̀ ilẹ̀ yìí kó má dà bí igi èso eléyìí tó jẹ́ wípé wọ́n jẹ èso rẹ̀ ń korò wọ́n tún fi dáná èéfín ní yọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC tí wọ́n ṣe lukoro ọ̀rọ̀ ń bòde. Àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá kan rèé tí wọ́n ti pariwo tantan síta bí ẹyẹ kówé lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé gbígbéni ṣògùn owó ètùtù ọlà èyí tó ti wọ́pọ̀ lápá gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí. Àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pariwo wípé a fi ojú kékeré ń wo ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ó ti padà dìkan báyìí o. Wọ́n sì ní oníkànbẹ́ làáké sí kó tó di pé Sobia ó di egbò mọ́ ńlá. Gẹ́gẹ́ bí ìpàdé ọ̀hún ti wáyé nílẹ̀ Ìbàdàn nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí, àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá ọ̀hún tí wọ́n pera wọn ní Káàárọ̀ Oòjíire Ọmọ Oòduà Foundation eléyìí tí wọ́n ṣe ìpàdé náà nílẹ̀ Ìbàdàn tá a ti rí àwọn àgbààgbà lẹ́nu lọ́rọ̀ ní ilẹ̀ Yorùbá tí oníkálukú wọn ti bẹ̀rẹ̀ sí ní sọ ojú ìwòye wọn àti bí wọ́n ṣe kọminú sí bí àwọn ènìyàn ṣe ń jíra wọn gbé pípa ara ẹni láti torí pé afẹ́dọ́lọ́lá afẹ́dọ́lọ́rọ̀ èyí tí orí ń sọnù tápá ń sọnù tó kó ènìyàn tó wá di tí wọ́n rí he láwọn ẹ̀bá ọ̀nà ibi ìdọ̀tí gbogbo pàápàá jù èyí tó wọ́pọ̀ lápá gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ náà eléyìí tó fi ilẹ̀ òkèrè ṣebùgbé òun máa ń ló kọminú eyín ọ̀gbẹ́ni Gbénga Adéwùsì èyí tó kọminú níbi ìpàdé náà lásìkò tí wọ́n ṣe ìpàdé ọlọ́dọọdún èyí tó wáyé nílẹ̀ Ìbàdàn náà ti ní ìbànújẹ́ gbà ló jẹ́ láti máa gbọ́ ìròyìn àti láti máa wò ó wípé àwọn ènìyàn èyí tó jẹ́ wípé wọ́n ń lọ́wọ́ níbi iṣẹ́ ibi náà ló wọ́pọ̀ nínú àwọn ènìyàn Ọlọ́run tá à ń rí gẹ́gẹ́ bí olórí ẹlẹ́sìn yálà ẹ̀sìn mùsùlùmí kìrìsìtẹ́nì ìṣẹ̀ǹbáyé. Wọ́n ní kò mọ́ lórí ibẹ̀ nìkan ọkùnrin tí ń jiyàn gbé àwọn ọmọdé ń jiyàn gbé ìyàwó ilé àwọn obìnrin náà wọ́n jiyàn gbé tó fi mọ́ àwọn ọmọ léjeléje. Wọ́n ní kò sí ẹnikẹ́ni téèyàn fẹ́ lè fi ọkàn tán mọ́ báyìí látàrí àwọn ìṣẹ̀lẹ̀ ìwà búburú ọ̀hún. Wọ́n wá ní bí ọ̀rọ̀ ti ń lọ yìí wọ́n ní bó bá kan òkè bí ọ̀rọ̀ bá kanlẹ̀ ó níbi kan àgbégbà. Wọ́n ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó fi mọ́ àwọn olórí ẹlẹ́sìn láti jìnnà sí gbogbo àwọn ìwà ibi kí ìjọba sì ṣèrànlọ́wọ́ ètò ààbò èyí tó péye fún gbogbo mùtúmùwà. Wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe wá lọ eléyìí yóò máa jẹ́ ìbẹ̀rù fún àwọn ènìyàn tí wọ́n lọ́lá lọ́rọ̀ tí wọ́n ń bẹ lẹ́yìn odi orílẹ̀-èdè yìí tí wọ́n sì ń gbà á lérò láti wá dá ilé iṣẹ́ ńláńlá lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù láwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń jiyàn gbé yìí. Wọ́n ní ìbẹ̀rù bojo ni ó máa kó sí wọn lọ́kàn. Nípa ìdí èyí àbùkù ló tún tàbá ètò ọrọ̀ ajé bí ti ta àbùkù bá ìpínlẹ̀ ni ó tún máa bá aṣọ àlà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá ọ̀hún Káàárọ̀ Oòjíire Ọmọ Oòduà Foundation bí wọ́n ti sọ̀rọ̀ náà lẹ́yìn ìpàdé èyí tó wáyé nílẹ̀ Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ní ó ti di ẹ̀ṣẹ̀ ó sì ti di èèwọ̀ fún ẹnikẹ́ni láti lọ sórí ayélujára máa rọ èpè fún ènìyàn kan tàbí tí wọ́n jọ ní gbólóhùn asọ̀ kó wá jẹ́ wípé orí ayélujára ni wọ́n máa ti fi èpè búburú bára wọn ṣe eré ọwọ́ tàbí fífàjà láàrin ara wọn. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tó ní báyìí o àgbékalẹ̀ òfin ti wà fún ẹnikẹ́ni yòówù èyí tí wọ́n bá rí fọ́nrán rẹ̀ àbí àkásílẹ̀ ohun rẹ̀ lórí ayélujára tó ń rọ ìjò èpè fún ènìyàn kan. Wọ́n ní onítọ̀hún
wọn yóò fi ọwọ́ òfin gbé bí tí hùn kó fara pamọ́ tó tàbí kó sá lọ ni o wípé àwọn yóò rí dájú pé wọ́n wọ̀ wá síwájú òfin. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan èyí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tó gbé bóde lórí ìkànnì ayélujára X rẹ̀ tó fi sí nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí. Ọ̀gbẹ́ni Múyìwá Adéjọbí òun ló sọ di mímọ̀ wípé ẹnikẹ́ni yòówù tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi wípé ó ń ṣe àwọn èpè ńláńlá kàbàǹtẹ̀ rabandẹ̀ lórí ayélujára ó ti di ẹ̀ṣẹ̀, wọn yóò sì fi ọwọ́ òfin gbé. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí lẹ́yìn tó jáde ńlá àwọn ọmọ Nàìjíríà kan padà lọ sórí ìkànnì ayélujára tí Olúmúyìwá Adéjọbí láti sọ síbẹ̀ wípé pẹ̀lú gbogbo àwọn nǹkan búburú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, ṣé èpè lórí ayélujára ń lọ̀rọ̀ Nàìjíríà kàn báyìí tàbí ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tó ń dojúkọ ètò ààbò? Bákan náà ńlẹ̀ nìkan náà tún kọ síbẹ̀ wípé tó bá jẹ́ èpè ṣíṣẹ́ ló kù lórílẹ̀‐èdè yìí, á jẹ́ wípé láìpẹ́ láì jìnnà gbogbo ọmọ Nàìjíríà ni ó wà nínú ọgbà àhámọ́ látàrí pé èpè gan ńlá fi ṣayọ̀ọ́yọ̀. Èèyàn kan tó tún jẹ́ ẹnì kẹta òun gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá àti Múyìwá Adéjọbí wípé ìgbésẹ̀ yìí yóò ṣe àdínkù àwọn tí wọ́n ń lo ayélujára fún ohun tí ò tọ́ àti àwọn ìwà búburú míì, wípé ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà yìí òun fi ọwọ́ sí òun sì fara sí pẹ̀lú. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ni wọ́n ti gba ògbóǹtarìgì ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn tó tún jẹ́ agbẹjọ́rò Délé Fárótìmí ni wọ́n ti ní kó lọ san owó ìtanràn mílíọ̀nù lọ́nà 30 náírà, eyín 30 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtanràn fún ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn lórí ìwé rẹ̀ kan èyí tó kọ tó sọ̀rọ̀ bá Afẹ́ Babalọ́lá àti orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ka ètò ìdájọ́ ilẹ̀ yìí bí gbogbo rẹ̀ bó ṣe dojúrù tó ní kò ṣẹ̀yìn Afẹ́ Babalọ́lá àti àwọn èèyàn tó mọ̀ sí o. Èyí tó fà á kí wọ́n wá fi ọwọ́ òfin gbé Délé Fárótìmí ní ìpínlẹ̀ Èkó láti ìlú Èkìtì lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn. Láti ìgbà náà ló ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí, ṣùgbọ́n lónìí ilé ẹjọ́ náà ti dá sílẹ̀ láti lọ san owó ìtanràn mílíọ̀nù lọ́nà 30 náírà gbà pẹ̀lú àwọn onídùúró méjì eléyìí tí àwọn náà ní dèdé owó ọ̀hún tí wọ́n ní nínú àpò wọn tí wọ́n sì san owó orí wọn dédé sí àpò ìjọba ìpínlẹ̀. Bákan náà nílé ẹjọ́ májísírèètì èyí tó dá ẹjọ́ náà èyí tó ní báyìí Délé Fárótìmí kó mú ìwé ìrìnnà rẹ̀ tá a mọ̀ sí international passport ìpè kó fi sílẹ̀ nílé ẹjọ́ kò gbọ́dọ̀ mú lọ títí di ìgbà tí ó fi san owó ìtanràn àti àwọn gbèdéke eléyìí tí wọ́n gbé síwájú rẹ̀. Adájọ́ ilé ẹjọ́ májísírèètì Àbáyọ̀mí Adéọ̀ṣun èyí tó ní síwájú ìgbà yìí Fárótìmí ó gbọ́dọ̀ wà ní àyíká ibi tí wọ́n ó ti máa rí lóòrèkóòrè. Ní gẹ́rẹ́ tó bá sì ti sanwó ìtanràn náà tán pẹ̀lú gbogbo àwọn gbèdéke tí wọ́n gbé síwájú rẹ̀ yóò gba ìwé ìrìnnà rẹ̀. Wọ́n wá fi kún nínú ọ̀rọ̀ ọ̀hún wípé títí di ìgbà yìí kò gbọ́dọ̀ ṣe àwọn ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn yálà lórí ayélujára, rédíò tàbí tẹlifíṣàn títí di ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún yóò fi yanjú tán yanyan. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà òǹkọrin tàkasùfé Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable, ìdààmú àdúgbò wèrè olórin, ohun màá ń ló ti sọ̀rọ̀ jáde wípé ìyàwó rẹ̀ tí wọ́n ti jọ pínyà
lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún tí í ṣe ìyàwó olóògbé aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí èèyàn Queen Dami tá a mọ̀ sí olórí Dami ó ní lẹ́yìn tí wọ́n ti jọ pínyà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun rere ní ti ń wọlé sí òun láàrin ọjọ́ péréte ó ní olórí Dami gangan nìṣòro eléyìí tó jẹ́ àbùdá tí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí òun tóun ò sì tí ì rí àmì ẹ̀yẹ Grammy gbà pẹ̀lú gbogbo akitiyan òun pẹ̀lú orin àdídùn àti àwọn ipa tóun ti kó lágbolé olórin tàkasùfé lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó yẹ kóun ti gba àmì ẹ̀yẹ Grammy gẹ́gẹ́ bí Portable bó ti sọ̀rọ̀ náà ó ní ó fi hàn nínú ìgbésẹ̀ ìlànà ti Yorùbá kan tóun gbé ó ní Ifá Olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìn ìpín atórí ẹni tí ò sunwọ̀n ṣe òun lòun fi ọ̀rọ̀ náà lọ̀ tán sì ní kóun ṣe àwọn ètùtù kan ìpè bá a bá rí ẹnikẹ́ni tí ń bẹ níbi ìdínà ọ̀la òun láti ṣoríire fún ara rẹ̀ ni ó fara rẹ̀ ṣera rẹ̀ tí ó sì lọ yálà lọ́kùnrin àbí lóbìnrin ó ní kò pẹ́ tóun ṣe àwọn ètùtù ọ̀hún ńláṣírí olórí Dami tú lórí àwọn ìwà búburú tó ń hù pẹ̀lú àwọn ọkùnrin eléyìí tó ń gun àyà rẹ̀ lóòrèkóòrè tó sì ń kóbá òun tó tún ṣe àkóbá sí ìrìnàjò oríire òun ó ní ìdí rèé tóun fi lè kúrò nínú ilé kí àwọn ilẹ̀kùn oríire kó lè máa ṣí fún òun ó ní olórí Dami gangan òun ni èèyàn búburú èyí tó dínà orí òun tóun ò tí ì rí àmì ẹ̀yẹ Grammy gbà gẹ́gẹ́ bí Portable Sàásù ọba wèrè ìdààmú àdúgbò ti sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí Daddy Freeze tó ṣe fún lórí ètò ọ̀hún lákòótán ó ní káwọn ọmọ Nàìjíríà báwọn jó kí wọ́n báwọn yọ̀ torí pé ní gẹ́rẹ́ tí olórí Dami lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun rere ló ti ń wọlé fún òun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Portable. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn ní iléeṣẹ́ wa gbogbo aládùúrà ẹ̀kọ́ ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ fún mi Adénúgà lẹ́ni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín yóò dára fún wa o àṣẹ. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.